lẹ́ẹ̀kan sí ariwo tí Taye Currency ọ̀gá olórin fújì tún pa lásìkò ní pé kí àwọn èèyàn tún lọ sọ lọ́jà o ọkùnrin olórin fújì yìí tún ti rìn kórè o bẹ́ẹ̀ nínú ẹ̀ ń dùn ṣìkìn nígbà tí ọ̀kan lára àwọn ọmọ ẹ̀ tó bí di lọ́ọ̀yà gbangba ní báyìí níṣe ní orúkọ ibà yẹ̀sùn tó ń pọ̀ sí o àbí níbi tí wọ́n ti ń pè é ní baba honorable bẹ́ẹ̀ ni wọ́n ti ń pè é ní baba lọ́ọ̀yà báyìí tí ọkùnrin ọmọ ibà Olúyọ̀lé sì ń dúpẹ́ lọ́wọ́ ọba Aláwùrábí tó tún ṣe é lóore lẹ́ẹ̀kan yìí náà ẹ má gbàgbé o níṣe ni ìdùnnú ṣubú layọ̀ fún Táyé níbi tó ṣe ayẹyẹ àádọ́ta ọdún láìpẹ́ yìí tó tún gbé ilé ńlá tó ṣe rà sí Lẹ́kí lẹ́kọ̀ọ́ sí gbangba tí ọmọ ẹ̀ tún di lọ́ọ̀yà báyìí kí wàá ní ọmọ Ìbàdàn nílé ibà Olúyọ̀lé yìí kò ní dúpẹ́ fún ṣe bó ti ṣe ń là tó ń lu lójoojúmọ́ ayé bẹ́ẹ̀ ló pàpà kò dákẹ́ kínní kan o ó ní kí wọ́n tún lọ sọ yìí lọ́jà nítorí òun kò dúró ẹ má gbàgbé o lọ́dún tó kọjá ni wàhálà ńlá bẹ́ sílẹ̀ láàrin òun àti ẹni tí ó mú bí àwòkọ́ṣe ní Alhaji Wasiu Alabi Pasuma wàhálà kan ló ṣẹlẹ̀ o ní ọ̀rọ̀ òun bá tabágbà tó tabá o bẹ́ẹ̀ ló fẹ́ẹ́ di dúkùú ní ńlá níbi tí Saheed Òṣùpá ti kọ lu ní ńlá nínú olórin fújì kan tó ní tọ̀hún bá tó kó ṣọ̀rọ̀ àti pé wèrè mọ mọ́tò kò ní fẹ́ kó gbá òun ni o kò wá tọ́ síbẹ̀ o ìjà òun náà ni ó di ti àwọn sàábẹ̀ àtàwọn sàwábà àwọn yẹn náà kò dákẹ́ nítorí Pasuma níṣẹ́ ni wọ́n kọlu Taye Currency gidigidi ṣèwé láàrin àwọn onífújì nìyẹn lábala comment section ńkọ́ ìyẹn àwọn gbẹnugbẹnu àtàwọn fáǹsì nígboro àwọn náà kò jẹ́ kí ibà yẹ̀sọ́ gbádùn wọn ni aláìmoore ẹ̀dá ni àbí kí ni ó lè máa mú downgrade Paso kó máa sọ pé orí òbésèré ọwọ́ òbésèré ọmọ àyà òbésèré gan ni Paso mú kó náà tó di àgbà ọ̀jẹ̀ nídìí à ń kọ tùǹgbá nínú orin fújì bí wàhálà wọn ti ṣe wà nìyẹn o bó dẹ̀ pé olú ayé fújì lóun ti parí ìjà ọ̀hún síbẹ̀ bákan náà ni nítorí lọ́jọ́ tí Paso ṣe ogójì ọdún tó ti ń kọrin bí alára ti wà níbẹ̀ tí ajérò náà wà kò sẹ́ni tó rí ẹ̀yà àwòkọ́ tí wọ́n ń pè ní Currency níbẹ̀ wọ́n ní wọn kò pé lákì ẹ̀ ni òun náà kò sì fi kíní ọ̀hún bò ẹ̀ tètè lọ sọ́ lọ́jà lórí tí ó ń kọ kiri síwájú sí o èyí tó wá wà nígboro ní ti Portable Ọ̀làlọ́mí wèrè olórin ìdààmú àdúgbò ariwo tó náà ń bọnu ni pé Taye Currency ló ní kí òun wá sí Ìbàdàn níbi tí wọ́n ti ń wọ̀ òun gidigidi tí wọ́n fẹ́ ṣe kí nìyẹn fóun gẹ́gẹ́ bí àwọn ọ̀tá ṣerú ẹ̀ fún Jésù lákòótán bí jọ̀gọ̀dọ̀ ti ń yọjú lọ́tún tó yọjú lọ́sì ìbà Yèsù ti sọ pé kí wọ́n lọ sọ́jà Akẹ̀sán kí wọ́n dé ọjà Agbági bí wọ́n bá sì dé Ìdúmọ̀tà tó ń ti ọjà Òyìngbò kí wọ́n lọ sọ ọ́ bí wọ́n ṣe ń sọ náà ni òun yóò máa tẹ̀síwájú àti pé ọmọ òun tó ṣẹ̀ tó di lọ́ọ̀yà yìí kí wọ́n tó lọ sọ lọ́jà lẹ́ẹ̀kan sí i. bára ayé bá bẹ̀ mí mi ò ní gbọ́ o lórí ọ̀run bá bẹ̀ mí ò ní gbà kẹ́ ẹ pẹ́pẹ́ ẹ gbọ́gbọ̀ kẹ́ ẹ bẹ̀ mí mi ò ní gbà o mi ò tiẹ̀ ní gbà ní ẹ̀ lè sọ ẹ ṣe máa sọ fún mi ẹ sọ fún mi ò ní wà lórí TV máa wà lórí TV ibi tó kó fọ́gbọ́n ìmọ̀ òye documentary wà ń bẹ̀ eré alárabàrà wà ń bẹ̀ àwọn ìtàn ìṣẹ̀ǹbáyé wà ń bẹ̀ àwọn òníyàn àti òlọ́mọ nínú ẹ wò ó ẹ máa wo Alore TV. orúkọ mi ni wòlíì Israel Ọládélé Ògùdípẹ̀ Genesis Global. Alore TV ẹ máa wo ẹ̀kọ́ pọ̀ ń bẹ ìrírí ayé pọ̀ ń bẹ òtítọ́ pọ̀ ń bẹ ohun tó lè gbéyàn dìde tó máa múyàn kúrò nínú àṣìṣe ó pọ̀ ń bẹ. I am confirming Alore TV. The more you know, the better you become. Alore TV. Ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó Alore ẹ máa wò ó Alore ẹ máa wò ó lórí ìlànà tó kọ́ni lóye ẹ máa wò ó.